Salima nínú àwọn ìran Salima ló lọ bá Ànábì wa Muhammad alayhi wa sallam. ó wá bá Ànábì ó wá béèrè lọ́wọ́ Ànábì ó ní ìrẹ Ànábì ṣé ǹjẹ́ dáadáa kan sì kù tí mo lè ṣe tí ó sì bá àwọn tí wọ́n bí mi lọ́mọ lẹ́yìn ìgbà tí wọ́n kú tán Ànábì ní dáadáa tó lè ṣe é kù. sallallahu alayhi wa sallam. ṣé gbogbo àwa tá ń jọmọ ìyá láti wà lórí ìjòkó torí dáadáa yìí kàn yín mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀. hal baqiya min birri abawayya shay'un abawahuma bihi ba'da mawtihima. Ǹjẹ́ mo lè rí dáadáa kan ṣe fáwọn ìyá àti bàbá tí wọ́n bí mi lẹ́yìn ìgbà tí wọ́n kú tán tí ó sì máa bá wọn? Ànábì ní bẹ́ẹ̀. qala nabiyyun nam. Ó ní bẹ́ẹ̀ ni. as-salatu alayhima. Ó lọ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ as-salatu alayhima. Mọ bí wọ́n ti ń pèpè àdúrà fẹ́ni tó bá ti kú ìyá àti bàbá rẹ tó ti kú bó bá jọjọ́ kan ló lágbára ni ẹlòmíì lágbára kó ṣe fìdáhùn ìyá àti bàbá rẹ lójoojúmọ́. as-salatu alayhima. Ànábì ní àkọ́kọ́ nínú tó ṣe tó lè ṣe tí ó sì máa bọ́ òkú rẹ tó kú òun náà ni as-salatu àdúrà. wal istighfaru lahuma. Nínú tó ṣe fọ́kù tí ó sì máa bọ́ òkú òun náà ni kò tọrọ istighfaru fọ́kù. ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀. Ẹlẹ́kẹta. وإنفاذ عهد ما من بعد ما. وإنفاذ عهد ما من بعد ما. من بعد ما. Àdéhùn ibi tí gbogbo wa ti ń fèlì rẹ o. Àdéhùn tó o bá ṣe fún ìyá rẹ àbí bàbá rẹ kó tó kú. Bóyá ó ní lágbájá àwọn ò gbọ́dọ̀ fẹ́, ó wá ṣàdéhùn fún pé ẹni tẹ́ ní má fẹ́ òun yìí nífẹ̀ẹ́. Ọlọ́run wá ní kí wọ́n máa bọ̀ wá sọ́dọ̀ rẹ ẹnìyẹn ló wá papà fẹ́ ó ti kọsẹ̀ lára wọn. Ìfásí Adimami. tó bá jẹ́ agreement tí ń bẹ láàrin yìí pé kéwú kò ké parí mélòó ẹni tí bàbá àti ìyá rẹ̀ sọ sílé kéwú wọ́n ní ó ké parí Ọlọ́run wá ní kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó sì palẹ̀ kéwú tí kò sí kéwú mọ́. Wasilatu Wasilatu rahimi allati la tusalu illa bima. ẹlẹ́kẹ̀ẹ́ ni Silatu rahimi. gbogbo àwa tí a jẹ́ ọmọ ìyá ẹ jẹ́ ká wá gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ yìí pé nǹkan yìí ìyá wa ní bá wa dínú mọ̀lẹ́bí kò gbọdọ̀ yọlẹ̀. Kunu jami'an silatu rahimi. Silatu rahimi ìwọ̀n tí ń jẹ́ òkun ẹbí tí ìyá wa tó já sí pé ìyá wa ló jẹ́ sábàbí tí fi so kò gbọdọ̀ já lórí yín o. Ayakumullahu. ẹ gbọdọ̀ dí ààyè òun fún ìyá yín tí wọ́n ò fi ní máa sọ wípé ìyá wa tí wọ́n lọ ló jẹ́ káàyè yìí ó lè ọlẹ̀ ìjọ tí òkú bá ti ṣe tí ọmọ òkú abẹni tí òkú bá filẹ̀ sáyé tó bá ti lè jẹ́ kí wọ́n sọ fún pé ó máa ṣe o bàbá rẹ tí ò sí mọ́ yìí wàláhì kò yí ọmọ òkú. Wasilatu rahimi allati la tusalu illa bima. Wa ikramu sadiqi ma. Sọ̀díkì mọ́ gbogbo àwọn tí wọ́n bá jí ọ̀rẹ́ àbálọ́bà ṣe ìyá wa ẹ gbọ́dọ̀ yan wọ́n tí ẹ gbọ́dọ̀ pa wọ́n tì o. Gbogbo wọn pátápátá lẹ́yọ̀ kọ̀ọ̀kan níjọ́ tí ìrìn yín bá gba ilé ẹnìkan kọjá ẹ tẹsẹ̀ dúró ń bẹ̀ ẹ ṣe sàlámù àlékún sí. Ikramu sadiqi ma. Gbogbo àwọn tí wọ́n bá jí ọ̀rẹ́ wọn lè gbọ́dọ̀ pọ́nlé àmọ́ kò sí wọn tó jẹ́ kó rí báyìí tí a bá jókòó bá ti jókòó yìí ẹni tó ní a máa ṣàdúrà fókù kò wúlẹ̀ ṣe dáadáa fún ìyá rẹ̀ nígbà tí ń bẹ láyé tẹ́lẹ̀. ẹni tó ní a máa ṣàdúrà fókù ṣáwọn tí wọ́n dàgbà tí wọ́n yòkònú débi wípé tí wọ́n bá wá dàgbà tán wọ́n wá ní ìyá wa mo fẹ́ ra mílìkì dèédé ọyàn tẹ fún mi nígbà tí ń bẹ kékeré fún yín nítorí kò fẹ́ kúnlẹ̀ kí ìyá rẹ̀ mọ́ àwọn kan bẹ́ẹ̀ ní àsìwò báyìí ń bẹ ìṣẹ̀lẹ̀. Ma rida illa bi rida walidaini. Tí mo gbọ́ dáadáa wọ́n ló lọ báyà rẹ̀ ó ní ìyá mi ìní lè máa kúnlẹ̀ kí n mọ́ torí kò bá súnmọ́. Àmọ́ mo fẹ́ yọ ìwọ̀ kan kúrò ìwọ̀ tí mo rò kó lè kóyà jẹ mí òun náà ni ọyàn tẹ fún mi mú ọyàn tẹ wá fún mi mú yìí mo wá ti lọ sínú yàrá àkàwé mo ti lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ yìí pé bọ́mọ bá tiẹ̀ wá ya wọ̀bìà tí ó bá mu ọyàn lọ́jọ́ kan iye mílíkì agolo mélòó ló lè mú wọ́n wá bá mi kakuléètì ẹ̀ wọ́n rí wípé bóyá kí ọmọ lòun ó mu mílíkì agolo 10 lọ́jọ́ kan ẹ sì fún mi fún odidi ọdún 2 bẹ́ẹ̀ bá tiẹ̀ fún mi pé ìmọ̀ àmọ́ àmì lẹ́yìn ní káàmì lẹ́yìn. Ma rida
rà fún odidi ó wá calculate lọ́dún kan 365 ó jẹ́ 3,300 ó jẹ́ 3,065 3,650 ni ó jẹun ó wá rà bẹ́ẹ̀ ó wá times 2 ẹ̀ ó wá gbé lọ fún ìyá rẹ̀ ó ní ìyá mi gbogbo ọyàn tẹ́ bùn mímu láyé ni mo ti gbé fún yìí. La ilaha illallah. látẹ̀lé ìlọ ìníkúnlẹ̀ kì í mọ̀ torí wípé ìwọ̀ tẹ ní lórí mi náà ni ọyàn tẹ fún mi mo sì ti fún yín nìyí ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ìyá wa ẹ wá gbọ́ ìtàn Ànábì wa Suleiman. Alayhi salatu wa salam. ọjọ́ kan Ànábì Suleimanu Sallallahu alayhi salatu wa salam. ẹ bá ti mọ Ànábì Suleiman lẹ́ni dálọ́lá kò síbi tá Ànábì Suleiman ò ti lè rìn ó lè rìn lórí iyẹ̀pẹ̀ ó lè rìn inú afẹ́fẹ́ ó lè rìn sánmọ̀ lára ọlọ́tọ́lọ́hún dá Ànábì Suleiman ni ó wá dijọ́ kan. Ruwiya anna Sulaiman alayhi salam safara bayna as-samai wal ardi. gbogbo ẹni tọ́nà bá dímọ́ láyé tí ìyá àti bàbá rẹ̀ ń bẹ láyé tí wọ́n ń wí ọṣẹ kò ní dá fún. Yakumullahu. kò lè dá fún ọ. ìyá àti bàbá rẹ̀ ń bẹ láyé ó wá ń wí ọṣẹ ọ̀nà tí wọ́n ń dí mọ́ kò lè dá fún ọmọ. La ilaha illallah. wọ́n ní ọmọ ìwẹ̀ṣẹ̀ òsúnmọ́ àwọn bàbá. àmọ́ ohun tẹ́mi ń sọ fún ọ ni wípé bó o bá ń wẹṣẹ tí wọ́n sọ fún ọ pé túnde ni ìdè tí wọ́n ń dè mọ́ lọ padà sọ́dọ̀ àwọn tí wọ́n bí ọ. Anna Sulaiman Suleiman wá rìn lọ́jọ́ òun. alayhi salatu wa salam safara bayna as-samai wal ardi hatta balaga bahran abiqa. Abdurrafi farabalẹ̀. hatta balaga bahran abiqa. Suleiman ní rìn láàrin sánmà àti ilẹ̀ afẹ́fẹ́ ló gbé dúró mbẹ́ ọlá ni Ọlọ́run ṣe Suleiman bẹ́ẹ̀. alayhi salatu wa salam. ó wá rìn lọ lọ́jọ́ kan nú afẹ́fẹ́. hatta balaga bahran abiqa. ó bá débi odò kan tó kẹnu púpọ̀. bahran abiqa fara fil bari mawjan aila. fárọ̀ áfìlbárì. mawjan aila. ó bá rí kìnnì kan tí ń da omi irú tára omi mú òun fi balẹ̀ ara omi mú òun balẹ̀ ha ìlànà ara rẹ̀ ò balẹ̀ ó rí pé nǹkan kan ń da omi ìhun. فمرها أن تسكن فسكنت الريح. tó bá wù wọn má tọ́jú bàbá àti ìyá rẹ̀. الله أكبر. ọlá tọ́lọ́run dá Suleiman torí bàbá àti ìyá rẹ̀. sọ̀rọ̀ pé Suleiman ń bẹ̀ wọ́n didi wá sí i àmọ́ Suleiman gangan ni mo fẹ́ lò fún wá sí i. fa àmàlà فمرها أن تسكن ó sì pàṣẹ fún atẹ́gùn kó sọ òun kalẹ̀. فسكنت سليمان عفريتا. ó wá pàṣẹ ní sùúrù Suleiman wá gbé kan dìde nínú àwọn ìfìrìtò àwọn alágbára àwọn gàwásínà àwọn wẹ́dọ̀wẹ́dọ̀ nígbà tó pè wọ́n ní sùúrù tẹ̀síìrì pọ̀ láàrin wọn àmọ́ kì í sáré ṣe. حياكم الله. inú ọ̀rẹ́ tọ́lọ́run ṣe fún Suleiman àwọn tí wọ́n mọ odò wẹ̀ tí ń tẹ̀lé Suleiman lé ní ẹgbẹ̀rún tí èyí ṣe èèyàn àlìjọ̀nú ni gbogbo wọn. ó wá wò yí pé ohun tó ń bẹnu omi yìí mo fẹ́ mọ̀ ó wá pàṣẹ ó ní gbogbo yín dà ẹ bọ́ síwájú gbogbo wọn wá bọ́ síwájú ó wá ní nínú ẹ̀yìn 1000 yín ẹ yọ 330 nù yín tó mo dò wẹ̀ mo fẹ́ lò àwọn 330 tó bọ́ sẹ́gbẹ̀ kan ó ní nínú ẹ̀yìn 330 yìí ẹ̀yìn 100 yẹn tó bọ́ sẹ́gbẹ̀ kan ó ní ẹ̀yìn 100 yìí náà mi ì tún gbàgbé ẹ wà capable ẹ̀yìn 50 ẹ bọ́ sẹ́gbẹ̀ kan nígbà tó bẹ̀rẹ̀ sí ní ó wá bẹ̀rẹ̀ sí ní gé wọn wọ́n bá kún 10 àwọn tó wá jẹ́ 10 àwọn ló wá pàṣẹ fún wọn yí pé ẹ wò nú odò. ميكون في البحر فغاص العفريت. wọ́n ti kọ́ kánú odò ohun tí ń dúnú odò ń gbogbo àwọn yòókù òsì yìí Suleiman nìkan ní rí o ó ní àmọ́ nǹkan kan dúnú odò ohun tí ń dúnú odò mo fẹ́ mọ̀. فغاص العفريت. gbogbo wọn bá kánú odò ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wẹ̀. فلما بلغ قاره. nígbà tí wọ́n rìn sínú odò nígbà tí wọ́n dé ìsàlẹ̀ odò. راكبة من درة بيضاء. ló bá rí kíní kan ta lè pè ní kọ̀ńténà bèyìdọ́ gbogbo ara rẹ̀ funfun náà. لا تقبلها فخرجها. bàbá ní lásàkọ́bà láàyìnbá ní jẹ́rẹ̀. حياكم الله. kò sí ń tẹ́lẹ̀ pé ní dẹ́ǹtì lára ohun tí wọ́n bá ń bẹ̀ wọ́n kò ní dọ̀tí kankan lára nǹkan kan ò tí ì bàjẹ́. ni wọ́n bá gbé jáde wọ́n bá gbé fún Ànábì Suleimana ní Suleimana bá wòye pé kí tún lè léyìí nínú omi. ووضع بين يدي سليمان
mo ti kúrò mẹ́ẹ̀. فتعجب من ذلك سليمان. Sulemana wá wòye pé níjọ́ tí n ti rìn bọ́lá òun ti dá mi lọ́lá tó yìí n ti pàdé irú nǹkan báyìí rí. فدعا الله فانفتح باب القبة. màá gbọ́ ó ní fada Allah. حياكم الله. àṣé gbogbo ẹni tí bá ń jẹun ẹ̀san ò ní kú bọ́rọ̀. فدعا الله. mọ̀fúnmù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ní òfin máa tẹ̀lé mi. حياكم الله. Sulemana ní agbára kó sí nǹkan òun tí ò sì ní pe Ọlọ́run. الله أكبر. àmọ́ dá Allah nítorí pé ẹni tí ń bẹ nù nǹkan òun oúnjẹ ẹ̀san ní jẹ ẹ̀san kì í sì jẹun. fada Allah. فدعا فانفتح باب القبة. pípé tí pé Sulemana pe Ọlọ́run ní gbogbo ohun tó wà ní kọ̀ńténà òun ló bá ṣe. فانفتح باب القبة. ilẹ̀kùn bá ṣe. فإذا nígbà tí ó ṣe fàyíṣà kiri. فيها شاب ساجد. ó bá bá ọmọ kékeré kan níbẹ̀ ọ̀dọ́ ni sáájì ساجد. orí sùjúdù ló ti bá. فقال سليمان Sulemana wá wòye pé mo ti ṣe ìmọ̀ tẹ́lẹ̀ àmọ́ ìmọ̀ tún lélẹ̀. من أنت؟ ká ni wọ́n. من أنت؟ ta ni ọ ní báwo ló ti débi. أمن الملائكة màláìkà ni ọ ni. أم من الجن àlìjọ̀nú ni ọ ni. أم من الإنس؟ ṣé èèyàn ni ọ. قال بل أنا من ọ̀rọ̀ wọn الإنس. sá Sulemana lóhùn pé أنا من ṣé الإنس. àlìjọ̀nú èèyàn náà ni mí. أنا من الإنس. èèyàn náà ni mí. فقال سليمان عليه السلام Sulemana wá ń béèrè lọ́wọ́ èyí pé بأي سبب نلت هذه الكرامة؟ ẹ̀sìn bọ́lá ọba tóbi lẹ́ẹ̀kan náà. بأي سبب نلت هذه الكرامة؟ bí ayé sábàbí sábàbí سبب نلت هذه الكرامة. báwo ló ti débi báwo ni Ọlọ́run ti gbé màkàmà yìí fún ẹ. Sulemana tọ́lọ́run dá lọ́lá débi wípé àwọn èbè gánmà pé yẹn ń bọ̀. àmọ́ bọ́lọ́run ti dá lọ́lá tó yìí sọ́mọ pé nǹkan kékeré ní máa ń lu olówó. bọ́lọ́wọ́ bá ná 1000 lóde bẹ́ẹ̀ kan bá dé tó bá bẹ̀rẹ̀ sí ní $900 yóò tà á jábà yóò wòye pé ìwọ tún wọ iná tún $900 kí ni wo ló ṣe Sulemana rẹ. بأي سبب نلت هذه الكرامة؟ ibo ló ti àpẹẹrẹ tọ́lọ́run ṣe fún ọ yìí báwo ló ti rà á. فقال ọmọ wọn ń dá Sulemana lóhùn. ببر الوالدين. ó ní gbogbo ohun tó rò tó ju ọ lójì yìí. ببر الوالدين. dáadáa tí mo ṣe sí àwọn tó bí mi ló jẹ́ nǹkan. ببر الوالدين. ó ní ohun tí mo ṣe lára àwọn tí wọ́n bí mi àti ìyá àti bàbá mi ló jẹ́ kí n kan ohun tí mo kàn. لما كانت والدتي عجوزا. Sulemana wá bí pé dáadáa àwọn náà ṣe dáadáa ó ní ní sùúrù díẹ̀ wá sọ dáadáa tèmi ṣe tí mo fi kan eléyìí fún. لما كانت والدتي عجوزا كنت أحملها على ظهري. ó ní ohun tí ó tí mo ṣe òun náà ní wípé nígbà tí ìyá mi tó ti darúgbó kẹ̀jẹ́kẹ̀jẹ́ tí ó lè rìn mú. كنت أحملها على ظهري. ó ní gbogbo bí tí ìyá mi bá fẹ́ lọ èyí ń pọ̀ ìyá mi lọ. وكان tí ìyá mi bá fẹ́ lọ tọ́ílẹ̀tì ń gbé pọ̀ sẹ́yìn. أحملها على ظهري. tó bá fẹ́ lọ jẹun ń gbé pọ̀ sẹ́yìn. أحملها tó bá fẹ́ lọ wẹ̀ ń gbé pọ̀ sẹ́yìn ni. على ظهري. tó bá yẹ mo tiẹ̀ fẹ́ nájú jáde ń gbé pọ̀ kò sí iye máìlì tí ìyá mi bá lóhùn òun kó wọn rìn ẹ̀yìn náà ní gbé sí ń gbé lọ sẹ́yìn bọ̀ lọ ń gbé lọ sẹ́yìn bọ̀ náà. أحملها على ظهري. وكان Sulemana ní ohun tó ṣe náà ni ó ní máa tẹ̀síwájú. وكان دعاؤها لي. ó ní mo wá ṣe títí kìí ṣe ọjọ́ kan ó máa ra mílíkì ọjọ́ kan lọ fún ìyá rẹ̀. كان دعاؤها لي. but mami mo ṣe send food stuff sí last week orí ò pé o. لا إله إلا الله. o ò gbádùn o. أحملها على ظهري. food stuff tó send sí ìyá rẹ̀ last week ṣé òun náà ló ń jẹ tí ó máa jẹ. أحملها على ظهري. food stuff wo ló send sí ìyá rẹ̀ bíi kórí o. لا إله إلا الله. ẹlòmíì jókòó pasẹ́kò ni ìyá rẹ̀ ti fojú kan ọdún kẹta ni. ó wá lóhùn wọ ọ̀kadà wọ́n jí ọ̀kadà gbé mọ́ òun lọ́wọ́ wọ́n padà jí wọ̀ gan bí. ما رضاه إلا برضا الوالدين ما جمال الكون إلا بأنان الأبوين أبى الإنسان بعد الله. كان دعاؤه لي. ìyá òun wá ṣàdúrà fún òun wípé. دعاؤه لي اللهم
àwọn sọ wípé Allahumma ارزقه القناعة. Ọlọ́run dákun ọmọ mi bá mi rọ ohun tí ń jẹ́ gbogbo ohun tí ń jẹ́ ayọ̀ ọkàn bá mi rọ̀ ọ́ fún. واجعل مكانه بعد وفاتي في موضع لا في الأرض ولا في السماء. ó ní ibi tí mo wá fẹ́ kó bá mi gbé ọmọ yìí sí tí بعد وفاتي mo fẹ́ kó bá mi gbé lọ. ìyá rẹ̀ ní sọ bẹ́ẹ̀ fọlọ́wọ́ ìyá rẹ̀ ní sọ bẹ́ẹ̀ fọlọ́wọ́. لا في الأرض. ó ní tèmi tí ìyá ọmọ yìí bá kú tán mọ̀kámà ibi tí mo fẹ́ kó bá mi fi ọmọ yìí pamọ́ sí. لا في الأرض ولا في السماء. kó bá mi gbé lọ sáàyè kan tí ò sí ní sánmà tí ò sì sí lórí ilẹ̀. ولما توفيت nígbà tó wá kú tí ìyá rẹ̀ kú. كنت أدور على ساحل البحر ó ní mo wá dijọ́ kan mo wá rìn lọ sétí odò. فرأيت في كبة من درة. mo ní lọ ṣeré létí odò ni mo bá rí kinní kan bíi kìntẹ́nà كبة من láti درة. ìdán orí mi ń dúró láti. من درة. mo bá rí kọ̀ńténà kan tí ń rìn bọ̀ wá fún báyìí. فقربت إليها mo bá súnmọ́. فانفتحت الكبة لي. kò sílẹ̀kùn níbi kọ̀ńténà yẹn tẹ́lẹ̀ sísúnmọ́ tí mo súnmọ́ kọ̀ńténà yẹn ni kọ̀ńténà yẹn fi ṣe. ó ní bàbá sì ṣe fàǹkọ́bàkọ́tí ló bá ti padà. لي فدخلت فيها. nígbà tí mo wá wọnú ẹ̀. فانطلقت الكبة بإذن الله. فكنت لا أدري أفي الهواء أنا أم في السماء. mo wá wo ìyẹn kò tí wàá jẹ́ mùjísà fún. أفي الهواء أنا. níjọ́ náà lòun ò tí mọ̀ bóyá sí orí ilẹ̀ lòun wà ní. أفي الهواء òun ò mọ̀ bóyá inú omi lòun wà. أو في السماء. òun kàn mọ̀ pé wíwọ̀ tó ń wọ bẹ̀ òun kàn ń gbé bẹ̀ náà. ورزقني الله فيها. tí mo fẹ́ jẹ tí mo fẹ́ mu tí ò bá mi ń bẹ̀. máa wá gbọ́ kàrà mọ̀ kò tí wàá tán. فقال سليمان عليه السلام Suleiman wá ń bi wípé. كيف يرزقك الله فيها. báwo ló ti ń jẹun gan Ọlọ́run fún gbogbo nǹkan báwo ló ti ń jẹun. كيف يرزقك الله فيها. báwo ló ti ń jẹun bẹ̀. فقال سليمان قال إن جرت خلق الله فيها شجرة وعليها تمر فرزقني منه. ó ní tí bí bá ti ń pa mí ó ní igi kan bẹ nínú kọ̀ńténà òun. عليها تمر. gbogbo ohun tí ń jẹ́ ìrìn èso tí ó lè máa wù mí nú ẹ̀mí ní so sórí igi náà. فرزقني منه. ó níbẹ̀ ni mo ti ń jẹun. وإذا عطشت tó ọ̀gbẹ́ bá ń gbẹ mí. ينبع منها ماء أشد بياض. bàjádọ́n ó ní tí ògbẹ́ bá ń gbẹ mí kàn ní pé omi kan bẹ̀rẹ̀ sí ní sún jáde nísàlẹ̀ rẹ̀. أشد بياض. ṣáàtú bàjádọ́n ó ní lóòótọ́ mo mọ̀ pé omi máa ń funfun. أشد بياض ó ní àwọn omi tẹ̀mí ń sọ yìí ó tún funfun ju omi. بياضا من اللبن mínà lábàání ó funfun ju wàrà lọ. وأحلى من ó العسل ní ó sì tún dùn tó yín lọ. وأبرد من الثلج. ó ní àbá ó sì tún tutù ju ká pè kán ní yìnyín lọ. àbá قال سليمان lọ́dọ̀ ní كيف تعلم الليل والنهار فيها. oníbàwò ló ti máa mọ̀ tílẹ̀ bá ṣú tílẹ̀ bá mọ́. قال ó ní kò lè. قال إذا انفجر الصبح ó ní tí àsùn tí fájàrí bá yọ. أبيضت الغيبة ó ní òun kàn rí i pé ìmọ́lẹ̀ dé sínú kíba. فأعرف أنه نهار. ìmọ́lẹ̀ gbogbo inú ibi tó ń wà yẹn di funfun òun ti mọ̀ pé ilẹ̀ ti mọ́ ni. وإذا غربت الشمس ó ní gbà tóun bá wá wọ̀ tílẹ̀ bá. تكون القمة في الصلاة فأعرف أنه جاء Ọlọ́run kàn rí i الليل. pé ibi tó ń wà dídí dú òun ti mọ̀ pé ilẹ̀ ti sún náà ní kó wọn lọ sùn lókun. ó rí ni. حياكم الله. ó débẹ̀ ó dé màkàmà òun látara dáadáa tó ṣe sí ìyá àti bàbá rẹ̀. ẹ̀rẹ́ yẹn àfa wa àfa kan rán mi sí ibi tí n ti gbé máìkì mi kalẹ̀ ni. حياكم الله. sẹ́wọ́n pé wàá sí gbogbo wa la ń ṣe látàárọ̀. àfa wa tó wá rán mi sí yìí kí ló wá wí ó ní kàtàmùtù. كتمت الغيظ لا خوف ولكن. ó ní gbogbo yín ẹ̀ máa rí ohun tí ó máa bí inú láàrin ara yín. كتمت الغيظ لا خوف ولكن. ohun tí ó máa ṣẹlẹ̀ láàrin yín látẹ̀ní yìí lọ yóò fẹ́ máa mú bínú wá ìyá tí ń sọ fún yín pé ẹ ní sùúrù ló ti lọ yìí. لا خوف ولكن. ìyá tí máa sọ fún yín pé kẹ́hìndé ò sì ṣe pẹ̀lẹ́ táyé ò sì ṣe pẹ̀lẹ́ ló ti lọ yìí. لا خوف ولكن. ìyá tí ń sọ pé àfa wa
Abdulhafiz ṣe pẹ̀lẹ́. La khawfan. Ìyá tí mo sọ pé àfa orí adé ṣe pẹ̀lẹ́ ni wọ́n ti nà. La khawfan walakin. Gbogbo ẹyọ bàbá wa tí ẹjọ́ mọ̀ ìyá wa ìyá tí má bù yín sùúrù ló ti lọ. Ó ní tẹ́ ẹ bá wá gbé sùúrù yìí mi kì í ṣe torí pé ń bẹ̀rù. Lẹ́ẹ̀fọ̀fọ̀ dàkún máa dùn tó háyà. Ó ní torí wípé ìbínú tẹ gbé mi hùn ẹ fẹ́ kí ohun tí ń jẹ́ ìfẹ́ tí ń bẹ láàrin yín ó bàjẹ́ ni. Ẹ̀kùn mo máa dùn tó háyà. Wà á súnmùtù. Lẹ́sẹ̀ mi dàbí wàhíkìdí. Ó ní tí bá ti dákẹ́ àfáàyè ló ní tẹ bá dásìkò tó yẹ kẹ́ ẹ dákẹ́. Lẹ́sẹ̀ mi dàbí wàhíkìdí. Ó ní ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ kìí ṣe torí pé èèyàn lẹ kìí sì ṣe torí kéèta o. وقلبي ليس يجرك عشيا. Ó ní torí pé kìí ṣe pé ń bára yín jà kìí sì ṣe pé nìkan ṣẹ̀yìn lẹ fi ṣe bẹ́ẹ̀. أقص الطرف Àgùsù tọ́rìfà. حين بكى وفاقا. Tẹ́ ẹ bá fẹ́ jọ ṣe pẹ̀lú ìfẹ́ jìnnà. Àgùsù أقص الطرف أقص الطرف حين بكى وفاقا. àgùtù tọ́rìfà. حياكم Ó الله. ní kẹ́ẹ̀díjú yín kúrò níbi gbogbo ohun tí ń jà lẹ́mù lára ara yín. ويبقى القلب. Tẹ́ ẹ bá fẹ́ kí ìyàwó wẹ̀yìn kó máa ṣàdúrà fún yín. الله أكبر. Tẹ́ ẹ bá fẹ́ kí ìyàwó wẹ̀yìn kó wòye pé lóòótọ́ mo ti sìn ín débi tí ó yẹ kí n sìn ín dé kí n tó dé. Ṣé báwa kan ṣe bí kan náà àwọn ọmọ ìyá wa ni àwọn bàbá wa ibà wá láti bọ̀. أقص الطرف Àgùtù tọ́rìfà. حين بكى وفاقا. Ìyá tó tọrọ gbogbo nǹkan fún yín ló ti lọ yìí o báwo lẹ̀ ti ní dànù lẹ́yìn màtúmọ̀ lọ. ويبقى القلب استرديا. Wọ́n kúrò ń bẹ̀ wá lọ sí ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́. فلا تجوع أخاك على ثلاث على ثلاث. Ẹ má wá ṣe ìrìn àjò tí yín débi pé kẹ wá bára yín jà kó wá kọjá ọjọ́ mẹ́ta. كفى Tẹ́ máa wá yẹra yín lódù. Tẹ́ máa wá ní bọ̀dá ọ́fíìsì nkín. على ثلاث Mùsáfáwì nkí wọn náà. على ثلاث Sáfù nkí wọn náà. على ثلاث. Ẹ má jẹ́ ó wáyé láàrin yín. كفى أوصى الرسول بها وصيا وصيا. Ànábì ti sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún. يدوم الوصل بين الناس دهرا. Wọ́n ní gbogbo ohun tí mo kà kalẹ̀ yìí. يدوم الوصل. Kéèyàn mọ bí wọ́n ti ń dẹ́kẹ́. Kéèyàn mọ bí wọ́n ti ń dití. Kéèyàn mọ bí wọ́n ti ń fọ́jú. Kéèyàn sì mọ bí wọ́n ti ń wò. Ó ní mẹ́rẹ̀ẹ̀rin yìí ní يدوم الوصل بين الناس دهرا. mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ni ògùn relationship tí ń jẹ́ kí ìbáṣe ó pé. دهرا ويبقى ودهم. Ó ní kò sí ní ipa ìfẹ́ tí ń bẹ láàrin yín torí náà kọ́ irúgbìn ní wá. حياكم الله. Ẹni tó gbìn wá ní bàbá wa. ni bàbá. Ilẹ̀ tó wù wá níyà wa ẹ̀já ṣẹ̀tọ̀ wọn. ẹ̀jẹ̀ ṣẹ̀tọ́. Tí wọ́n bá ń bẹ láyé ká ṣàdúrà ká sì tọrọ. ká sì tọrọ. Tí wọ́n bá ti kú ká ṣàdúrà ká sì tọrọ. bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká sì tọrọ. Irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa. Ilẹ̀ tó wà níyà wa ẹ̀já mẹ́tọ́ wọn.